ájò tó ń lò ló fi ń tóbi kí mo sọ fún yín ájò tó ń lò tó ń ṣe fún ó lè má mọ̀ òun ló jẹ́ kó ń fẹ̀ òun ló affect Barrister náà ájò tó ń gbé mì òkìkí tó ń wá òun ló jẹ́ kó ń tóbi ẹ sọ fún ẹni wòlíì Falẹ́mi ló sọ bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn èèyàn ọ̀parọ́ mọ́ tó bá sọ fún ẹ o wọ́n tẹ̀wù fúnra ẹ̀ wọ́n sọ mọ́lẹ̀ kò tí kú olórí tó sọ mọ́ wọ́n ti túra jọ ẹ̀ wọ́n tú o ó mọ̀ máa ṣe rádàrà kiri ni o wọ́n máa tí ò bá ṣọ́ra wọn apájẹ́ gbẹ̀yìn ni. ó tẹ̀ tún ṣe fídíò kan ṣe lóróró ó wé gèlè ó ṣe bí obìnrin ń jó. èèyàn ò ti kinní kankan ó sì wà lórí so wọn ò tí ì tú o. gbaná fẹ́ súlẹ̀ báyìí. èèyàn kọ̀ǹsáìn ni èèyàn kọ̀ǹsáìn mi ọjọ́ ọmọ mi so bọ́ọ̀rọ̀ ṣe rí nìyẹn. so lórí ọ̀tọ́ pé Àlàbí àti Lizzy Anjorin. òun fúnra ẹ̀ tó débẹ̀ tí ò jáde ó ní nǹkan tó rí o. olóhùn tó bá dé. ẹ̀ẹ́dẹ̀ máa sọ ẹlòmíràn máa sọ sọkúsọ ìgbàtẹ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn afọ́jú nìyí tẹ́ ẹ̀ mọ̀ kankan bó ṣe débẹ̀ yẹn ṣe ó lè ní nǹkan tó ti sẹ́ẹ̀tìlẹ̀ fún tó rí tó fi padà kó òun kọrin bẹ́ẹ̀ ẹ̀yin ò dẹ̀ ní rí kò sí olórin kékeré o wọ́n rìn jù yá wọn lọ olórin ẹ̀mí wo nìyẹn olórin ayé ní gbogbo wọ́n rìn jù ẹ lọ. bọ̀ jésù náà ń pariwo jésù olùgbàlà. ká ní òun pariwo ọlọ́run tó rí jésù rí ó rí ètù tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ṣẹ́ ẹlẹ́sù rí ṣe rí. ẹ tẹ̀sí ní pẹ́sù ẹni òdúdú ó mọ́ róró ni. so ẹ béèrè question mi ohun mo ti dá. mo fi sọ fún sultana tuntun ní last year àtàwọn christianization nàìjíríà kí sultan kó tó kó pé àwọn saudi kó gbogbo wọn pé kó gbé koran kalẹ̀ fún nàìjíríà kó fi ṣàdúrà kó sẹ́tù káwọn christianization kan pa àwọn tó wà ẹsẹ̀ kó gbé bíbélì wọn kalẹ̀ kó ṣàdúrà bóyá wọn rí changes wọn lè delete àwọn ẹ̀mí kùnkùn tó ọlọ́run sọ pé òun ò yọ̀dá ó láwọn tó ń yọ̀dá ilé ayé fún òun ò yọ̀dá ilé ayé fún mùsùlùmí òun ò yọ̀dá ilé fún ìgbàgbọ́ ọ̀run lòun yọ̀dá fún wọn so wọ́n lè mẹ́ni tó lágbára jù àwọn lẹ́mùkún ló dá nàìjíríà lù àwọn ló fìyà kẹ́ni bẹ́ẹ̀ ṣe ṣẹ̀sìn tó tẹ́ni mọ́ṣáláṣí tó ìyà ń jẹ yín bẹ́ẹ̀ ṣe ní resources tó ìyà ń ṣe kíni ó ń jẹ yín pẹ̀lú ẹ̀ so kò sí ààwẹ̀ tó ń gbà bẹ́ẹ̀ ni pé wọ́n lọ jẹun lásán ni ọlọ́run ní kò ní tẹ́wọ́gbà àti ti mùsùlùmí àti kristẹni. sọ àdúrà kan ló máa yẹn ní ìwé. ó ní kò sí ìtẹ́wọ́gbà kan bẹ́ẹ̀ torí mùsùlùmí kristẹni owó náà ń lé ọlọ́run ti sọ náà sùn lórílẹ̀‐èdè yìí kò sẹ́ni tó ń sọ ọlọ́run lórílẹ̀‐èdè yìí o owó láti rọ́mọ kékeré tó wà nílé owó là ń ṣe kíni owó ló ń sìn wọ́n sìn ọlọ́run ọlọ́run ní wọ́n sìn lórílẹ̀‐èdè yìí mùsùlùmí ni o kristẹni ni o kò sẹ́ni tó sìn ọlọ́run owó là ń ṣe kíni là ń sìn. so kò sí àdúrà bẹ́ẹ̀ ń gbà ẹ̀fí bí ń para yín ni àwọn tó ti súnmọ́ mi mo ti sọ fún wọn kán wó oúnjẹ tó dáa wọ́n máa jẹ kọjá àwọn àlàkọjá rẹ sí wọ́n jó dáadáa wọ́n má fara wọn jìyà kò sí changes kan ẹ̀rí nígbà tí Christian bá parí àwẹ̀ tán ẹ̀rí nǹkan tó tún máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà mùsùlùmí ti parí tẹ̀ Christian ló wà lẹ́nu ẹ̀ ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ̀rí pé kò ní sí changes kan kò ní sí ìyípadà kan kò ní sí o bọ́lọ́run ṣe sọ ọlọ́run ò yí padà ọlọ́run ti sọ.